ẹ káàsán. Ó ní àwa lọ ọ̀nà láti ń kó. Ẹyin mú tẹ́ ń gbó. Ó ní àwa lọ ọ̀nà láti ń kó. Kíkọ́ ń jẹ́ èyí mo rí ọ̀wọ́n iṣẹ́ ẹ̀yà. Mo gbọ́ pé wọ́n lè ń ṣe fíìmù. Ó sì wù mí kémi náà kí n da àpò mọ́ yín. Ó wù mí náà kémi náà ṣe fíìmù. Àkọ́kọ́ ṣe mi sílẹ̀, mo fi lè kí a bá yín. Mo gbóni mo rí mi rí mi owó yín. Ẹ̀rí sẹ́yìn. Ìyá mọ̀ ọ́ mi ṣe ẹ lè bá mi ṣe àbí ẹ lè bá mi ṣe. Kò sí wàhálà, a lè bá yín ṣe. Ẹ̀sìn ilẹ̀ máa ń bá mi ṣe èlò rẹ̀ lè gbà. Àmọ́ owó náà ni máa jẹ́ problem. Owó àyè mi náà mọ̀ pé kò sí ń lọ láyé kò yẹ gbẹ̀yìn owó ẹ̀rí mọ̀ pé owó náà lọ́lẹ̀ ṣá. Ẹ̀sìn yín bí ègbò ẹ̀rìn ẹ̀ lè bá mi ṣe. Mo bá fẹ́ wò ṣe fún yín torí pé ó jẹ́ àkànṣe yín. Mo lè gbà 2 million. Yé mo kú. Kó jẹ́ yín. Mo bá bù kéré fún yín bí 2 million. Yé ayé mi. Kó jẹ́ yín. Èmi ṣe bí n sẹ́nsán mi kan lẹ̀. Sẹ́nsán ìtọ́dákẹ́. Aṣọ kò pọ̀. Ó pọ̀ ya mi. 2 million la máa ń ṣe. Ọlápá kọ̀ṣun sọ pé a máa gba 1 million. 2 million lọ jáde jẹ́. Èmi mọ̀ pé n sẹ́nsán mi kan lè má gbọ́ mi lẹ̀. Ó dé. Apẹ́nsẹ́ million la máa ń gbọ́ fún àwọn. Ṣó ìsẹ́yìn lẹ máa bá mi ṣe ẹ máa wò ṣe mi pé mo tẹ̀ kọ́kọ́ wá ẹ pé àmọ́ra rí. Mo sì gbóni mo yìn títí mo wí pé ìrìn mi ò wọ́n á jẹ́lé mo fi wá bí. Kẹ́lẹ́ bá mi ṣe sí ìbàgà àárọ̀ mi ọ̀hún dé gan. Àwọn máa bá yín ṣe bẹ́ẹ̀ sí. Ẹ bá yọ̀ mí ni. Àmọ́ èmi ṣùà mẹ́ ẹ mọ̀ pé àkọ́kọ́ ṣe lẹ̀ lábá ṣe ọba yọ owó àsán owó náà fún. Kò sí wàhálà ìgbà wo lẹ fẹ́. Ó wù mí ẹ mọ̀ pé wọ́n ní wọ́n ti yá kẹ̀kẹ́ pẹ́ mọ́. Wọ́n bá jọ̀la ọ̀la kábẹ́ ọ̀la. Kò sí wàhálà kó bá yí dọ̀la kẹ́ wá yọ alẹ́. Ẹ ṣeun gan. Kó bá yí dọ̀la má máa pàdé. Àfẹ́ àtàwọ̀ yìí gan-an bó tó fún pọ́n ò lè jẹun lẹ. Àkànní ọlọ́gbọ́n Alápá. Kíjọ mẹ́ta rẹ ni mo rí lára ìsanwó yìí. Ẹ̀yin ni ń gbó kiri. Èmi ń gbé mi kiri. Àtijọ́ yìí mo ti ń gbọ́ yín. Wọ́n ní bàbá sì bàbá ló kó fíìmù wọn lọ. Káfọ́ ayé ọ̀làtẹ̀yìn Canada ní ilẹ̀. Omi ká bá fọwọ́ lẹ sọ̀rọ̀ wọ́n ní ibi máa ń tà ní kí ẹ tọ́ sí. Ọ̀rọ̀ owó ló bá mi o. Àwọn owó náà lẹ̀. Kò sí wàhálà mi ń bọ̀. Mo wá rí ilẹ̀ kọ́ọ̀mù yín rí fíìmù yín ìpẹ́ ń ṣe fíìmù gbà ń dùn mọ́ mi. Iṣu mi kémi náà ṣe mo ti kọ́ sílẹ̀ á máa ṣe mẹ́yìn ìwé náà mo lè lò. Ọ̀rọ̀ owó ló bá dé o. Nǹkan ìpòjà àkọsí mi náà màá sì gbọ́ ìyẹn ti yẹ ti pọ́pùlà náà a máa kẹ́ mú mọ́ ẹ bá mi ṣe ẹ bá mi ṣe èdè lè wá gbà. Yóò dé bóyá kọ́ sáà mi. Owó èèyàn lè sàlẹ̀ mo ni máa sọ bẹ́ẹ̀. Wọ́n lè wá dì mí ní ọkàn. Ajé mi o. Bàbá. Mo sọ yé máa gbàgbẹ́ ni ìmọ̀ kó wà sí i. Ó pọ̀ èmi ti bí mo sẹ́ẹ̀tì mi ní ọkàn rẹ̀. Sẹ́ẹ̀tì mi nìyàn. Ṣùwàlà àtijọ́ ọ̀rọ̀ jọ alẹ́ gba ẹ̀rìn náà sẹ́ẹ̀tì mi ní ọkọ̀ ṣùwàlà. Ṣẹ́ẹ̀kì tó dáadáa. Kọ́ọ̀mù owó lẹ́yìn ìsìn sẹ́ẹ̀tì mi náà ṣé mo lè san fún yín èdè kan fún yín abá bẹ̀rẹ̀ tán abá parí ẹ̀ máa sàn yín. Ọba tó kú parí ẹ fún ìgbàgbọ́ wo. Ikú àìmọ̀ òkú omi àdínkù àwọn àmì ẹ̀là máa parí ẹ̀ ikú kẹ̀. Ṣùwàlà ọba jẹ́ ẹlẹ́kùn tó làmú ti bọ̀. Ìgbésí ni ká bẹ̀rẹ̀. Wọ́n bá ti yàgò kí pẹ́ mọ̀ káàbọ̀ sọ̀ lágbo. Ọ̀la ọba kó jẹ́ rẹ̀ kò sọ́lá bá ìtẹ̀lá náà. Ẹ ṣeun gan. Àkànní ọlọ́gbọ́n àbá ó pọ̀. Ìfẹ̀yìn kẹ́ tó kẹ́ gbó wá bí. Mo wá fẹjọ́ sùn ìyàwó mi lóní ká jọ wá. Ilẹ̀ bójú ọ̀rẹ́ mi jẹ́. Ẹ wo. Ilé mo ti bọ̀ tó ìtọ́ tó la gbé yàn òun gẹ́gẹ́ máa gba ojú yìí bàjẹ́. Ojú yẹn mo bàjẹ́ kò tó yẹ kàbí. Kò tó yẹ. Mo mọ̀ kí n tó bajú rẹ̀ kéde jẹ́. Èmi ní sẹ́wọ̀n lẹ̀. Tí ilẹ̀ ní làkàyè. Àìmí lẹ́ni ọ ní làkàyè ó mojú yẹn bàjẹ́. Erin ó ìdè ìkòdó. Ilẹ̀ bájú ọ̀rẹ́ mi jẹ́. Èyí kò gbọ́ràn wá. Làkàyè ó ti erin tó ìdè ìkòdó làkàyè ìdè ìkòdó ẹ̀ ní làkàyè. Ọpọlọ ti ti ń gẹ́gẹ́ dàrún. Ó fi jọ ṣe ló fi jẹ́ kó gbogbo agbára yẹn nínú obìnrin ṣáná ní kẹfì mọ́. Kò sí nǹkan fún un. Ọkùnrin gíjàgíjà yẹn. Ẹ̀yẹ́ pé méjì tó lè sọ̀rọ̀. Ọkùnrin yẹn sì ń dobìnrin. Ibà ṣe pé nǹkan ṣe yín. Ṣé yẹ kó ní ọmọ nù obìnrin? Ẹ̀yẹ́ pé méjì tó ní Ṣé ní yẹ kó ní ọ̀rọ̀. ọmọ nù obìnrin? Ẹ bọ̀ bá gbàyà ní. Ọkùnrin ti ń lo obìnrin. Ọkùnrin mọ́rọ̀ ọkùnrin lọ́pọ̀ Sí lu obìnrin. Gbàyà ní. Ẹ gbá mi etí. Àgbà Ẹ gbá mi etí. tẹ́lẹ̀ ṣe. Ọkùnrin lọ gbá etí. Ọ̀lẹ ní. Gbọ́dọ̀ pẹ̀ ní iṣẹ́. Ẹ gbá mi etí. Ara ṣe ìjọ ọkùnrin. Ọ̀lẹ ní. Èmi àkànní elémo. Ó ipò múra ẹ kì í. Wàhálà yìí. Èmi Etí nìyí. rẹ̀ ń gbóná. Orí ti Obìnrin náà ló bàjẹ́. lé koko mọ́. Ó ti lábọ́kùnrin ẹgbẹ́ ìjà. Kí lábọ́kùnrin? Ó fọ́ eré rẹ̀ wálé. Èmi Ọ̀lẹ àti burúkú ẹ̀rí ṣẹ́jọ́ fún obìnrin lẹ́rú tó kàn ẹ́ tó máa lù. èmi àkànní ọmọ tí ìyá fọ̀jà pọ̀n wà ní ayé ti bàjẹ́ máa bàjú ní jẹ́ bí èmi
ẹ mọ ohun kàn mí. ẹ nà kọ́ sílẹ̀ yẹn bẹ́ẹ̀. ẹ má sọ fún wọn iná mi dùn. ẹ tí yàn gbà mí ẹ. má kọ́ mi tó wọn náà má kọ́ mi tó wọn náà má kọ́ mi tó wọn. ẹ ṣeun bẹ láti ní ọlọ́wọ́ láì náà mi dùn. Àkànní ọlọ́gbọ́n Àkànní ọlọ́gbọ́n báwo kí ni yẹn báwo ṣe é. kí jọ wọn. ẹ ò balẹ̀ fún balẹ̀ o. ìwà kì í jẹ ẹ náà. Aga. 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 Gbíjáde. Ayé mi rí à. Yín tó yẹ nǹkan gbíjáde. Gbíjáde. Àjọ pé mi ò rí sí kí. Ó ṣe kí ẹ. Jésù. kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ mo náà gbọ́ ìwé ẹ̀ ṣe kí ni. gbogbo wọn ti ń ká àtàrọ̀ ẹ̀ ló kàn ní o ìwọ̀n tẹ̀jẹ̀ nǹkan ibi wọn bẹ gbàǹbẹ tí wọn ìwà ẹ̀ ṣe kí ẹ rí. àwọn náà síbi. kò síbi. Eyín ti bu. ọ̀gá ti jẹ́jọ́ mi ọ̀gá.